Mo ní porogodo ayé ò mà nílùú fún ọjọ́ o. Àkókò ní tẹ̀sán àgbà mọ́lẹ̀. Gbogbo àwa bímọ láyé. Ọmọ tí ò ní láàánú wa, Èdùmàrè ò ní tari ẹ̀ sí wa lọ́dọ̀. Èyí tó bá ti wà lọ́dọ̀ wa tó jẹ́ pé àti ẹ̀ tí mọ̀ pé ọmọ tí ò ní láàánú ni, Ọlọ́run ó yí lọ́kàn padà ó tó dàsìkò tí a mọ̀ ṣe kíni tá a mọ̀ ju oúnjẹ ọmọ. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ kàn bá wa ṣe kíni. Ẹ rọra bá wa tẹ subscription button, tẹ notification bell so that gbogbo ìgbà tí a bá ti mú àwọn review sinimá bíi ilé ìwájú wọn máa láǹfààní láti ṣe kíni láti gbádùn ara wa. Ǹjẹ́ sinimá wo la mú wá fún yín ní ọjọ́ tòní o? Òṣùpá ni. Òṣùpá àmọ́ròrò. Òṣùpá ni àkọlé sinimá yìí. Orí àpáta TV lẹ ti máa rí wò. Ẹ sáré lọ sí YouTube yín. Tẹ́ bá ti dórí YouTube, ẹ tẹ àpáta TV síbẹ̀. Tó bá ti gbé jáde, ẹ tẹ Òṣùpá sí. Ó máa gbé jáde. Sinimá tuntun ni ajá àbálẹ̀ ní pẹ̀lú. Àwọn èèyàn ńláńlá, àwọn òṣèré gbàǹgbàǹgbà ló kópa nínú sinimá yìí. Àwọn bíi Mide Martins, ìyẹn tí a mọ̀ sí Mide Abiodun, Oyindasanni, Tunde, Aderinoye, Kemity, Tola, Oladokun, gbogbo wọn pátá ni wọ́n kò ṣe kíni ni wọ́n kópa nínú sinimá yìí. Sinimá yìí láti rí ìyá ẹlẹ́kùn Oladokun tó jẹ́ wípé nínú sinimá tó bá ti wà, kẹ́ ti mọ̀ pé sinimá tó kàánú ni. Bẹ́ẹ̀ ni o, àtàwọn ọmọ méjèèjì ìyá ni o. Bó ṣe ń fi ìyà jí, náà ń fi ìyà sùn. Tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ wípé ilé àkọ́kù ni wọ́n ń gbé. Bí màmá yìí ṣe wá ń jìyà tó yìí, àṣó ní ọmọkùnrin tó lówó lọ́wọ́ bí ṣẹ̀kẹ̀rẹ̀, tó ní owó lọ́wọ́ tó jẹ́ wípé ó ń rí màmá ẹ̀, ó dẹ̀ ń rí àwọn àbúrò ẹ̀ nínú ìdààmú. Ṣùgbọ́n kò ṣe kíni, kò fowó ìmọ̀ wọn, kò ṣetán láti tọ́jú wọn, kò gbé ìgbésẹ̀ láti ràn wọ́n lọ́wọ́. Ilé ayé ilé asán. Ṣé àwa sọ wípé ìyá kan fi abẹ́ jóná ni àbí ìyá kan bí ọmọ àbí ṣòfò? Ìyá yìí ṣe bẹ́ẹ̀ o, ìyá yìí ṣe bẹ́ẹ̀. Òun kò pa, òun kò bá jú, òun kò bá mú. Ó ṣàfi ń ṣe kíni, ó fi ń tọ́ àwọn ọmọ méjì tó kù tó sì ń gbàárù. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ bírí sókè. Bẹ́ẹ̀ náà ń ṣe àwọn iṣẹ́ kò tọ́ káàkiri lọ́jọ́ kábàánìfọ̀sọ. Ibẹ̀ ni o, ibẹ̀ ni. Ló fi jẹ́ wípé bọ̀dá òde padà wá dà lábọ̀ ní àkọ́bí màmá tó lówó lọ́wọ́ bí ṣẹ̀kẹ̀rẹ̀. Àṣé yahoo ni bọ̀dá ń ṣe tán fi lọ mú páàsì bọ̀dá lẹ̀ fún EFCC. EFCC gbé bọ̀dá, gbàgbà gbogbo dúkìá ọwọ́ ẹ̀, wọ́n sọ sí kòròbòtò ayé, wọ́n gbàsọ lọ́rùn ẹ̀. Bọ̀dá wá padà mọ̀nà lé olówó ẹ̀ bí ọmọ onínàkúnà nínú Bíbélì. Ó padà lọlé, màmá ẹ dáríjì mí o torí pé mo ti ṣẹ̀. Ẹ wo sinimá yẹn má jẹ́ ń sọ́tán. Ẹ sáré lọ sí àpáta TV, ẹ lọ tẹ́ síbẹ̀. Òṣùpá ni àkọlé sinimá yìí, ó máa gbé jáde fún yín. Ó máa gbé jáde fún yín. Ẹ jẹ́ ká wò ká jọ sọ̀rọ̀ lé lórí. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, ọmọ àrídùnnú lọ́lọ́run yóò mọ̀ fún wa o. Ọlọ́run ò ní fún wa láwọn ọmọ àbí ìpabẹ́, àwọn ọmọ tí ò kí ń láàánú òbí lójú. Táwa ò bá tí wá bímọ, Ọlọ́run á wá ṣe àwa náà lọ́mọ tí ń láàánú òbí. Tẹ́ bá wá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé kẹ́ bá wa tẹ subscription bell, kẹ́ bá wa tẹ notification button ká lè máa gbádùn ara wa. Ẹ ṣé púpọ̀.